ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ káàbọ̀ sínú ètò yín, ètò wa oore ọ̀fẹ́ fún ọjọ́ tòní. Oore ọ̀fẹ́ fún ọjọ́ tòní. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ti tún wà níyìn lónìí láti tún bùkún ayé wa, àti tún láti tún sọ ọ̀rọ̀ ọ̀tun àti ọ̀rọ̀ agbára tí yóò mú wa rin ìrìn àjò ní àrìnyè àti àrìnyege tí yóò sì mú ẹ̀rí dání. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, wá síwájú rẹ ní àkókò yìí. A gbàdúrà pé kí ẹ bomirin ayé wa. Bíbélì wípé ìfihàn ọ̀rọ̀ yín ó sọ òpè di ọlọ́gbọ́n. A gbàdúrà lónìí wípé kí ìfihàn ọ̀rọ̀ yín kó wà, kí ayé wa kó sì gba òye yín fún ìrìn àjò àrìnyọrí àti ìrìn àjò tí ó mú ẹ̀rí dání lónìí. Olúwa, gbé yín ga torí pé ẹ ti gbọ́, àti pé ẹ ó ṣe bẹ́ẹ̀ even ju bí a ti béèrè lọ. Olúwa, ògo ni fún orúkọ yín o. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Jésù Olúwa wa. Orúkọ mi ni Noah Ọ̀jẹ́dòkun. Ibi tí a ó ti máa rí ọ̀rọ̀ wa lónìí, ó ní a ó rí ẹ̀kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Ẹ́kísódù orí 5. A ó máa kà láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 3. Ẹ́kísódù orí 5 láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 3. Lẹ́yìn èyí ni Mósè àti Árónì wọlé, wọ́n sì wí fún Fáráò pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọn kí ó lè ṣe àjọ fún mi ní ijù. Fáráò sì wí pé, ta ni Olúwa tí èmi ó fi gba ohùn rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ? Èmi kò mọ Olúwa náà, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. Wọ́n sì wí pé, Ọlọ́run àwọn Hébérù ni ó ti pàdé wa. Àwa bẹ̀ ọ́, jẹ́ kí àwa kí ó lọ ní ìrìn ọjọ́ 3 sí ijù, kí a sì rúbọ sí Olúwa Ọlọ́run wa, kí ó má bàa fi àjàkálẹ̀ àrùn tàbí idà kọlù wá. Kó má bàa fi àjàkálẹ̀ àrùn tàbí idà kọlù wá. Orí ọ̀rọ̀ wa fún òní, òun ni ta ni Olúwa? Òun ni ta ni Olúwa? Lábẹ́ àkórí yìí, a ó máa sọ àwọn àkórí 2 tàbí 3 níbẹ̀. Ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ kí a gbé yẹ̀wò, òun ni síbẹ̀ mú àyà le, tàbí kí n kúkú sọ pé má ṣe bẹ̀rù. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ìtàkùrọ̀sọ láàrin agbéraga ọba àti àwọn Hébérù onírẹ̀lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni síbẹ̀ Ọlọ́run ṣe ìṣàkóso. Ohun àkọ́kọ́ yìí, ní àná nígbà tí wọ́n bá wá sọ̀rọ̀ lórí ìpè Ọlọ́run àti àwáwí èèyàn, a ó ṣàkíyèsí pé Ọlọ́run pe Mósè, ṣùgbọ́n Mósè ń ṣàwáwí. Kò lè sí ọmọ ṣàwáwí nítòótọ́, nítorí pé àwọn ènìyàn tí ó fẹ́ lọ fi agagbága pẹ̀lú wọn wọ́n jùlọ. Àyàfi ìdásí Ọlọ́run nínú ayé wọn, òun nìkan náà ló lè mú gbéga jù bẹ́ẹ̀ lọ. So lẹ́yìn ìgbà tí Mósè ti wá gbà láti lọ, lẹ́yìn àròyé rẹ̀ wípé òun ọ̀yẹ òun ọ̀tọ̀, lẹ́yìn ìgbà tí ó wá gbà láti lọ kojú Fáráò, ọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ gbọ́ lẹ́nu Fáráò òun náà ni pé, ta ni Olúwa? Ẹ rí pé ọ̀rọ̀ yìí yóò jẹ́ ọ̀rọ̀ tí ó tún bà Mósè lẹ́rù, tí ó dá yàjá, tí ó bomi tútù sí ọkàn rẹ̀, wípé mo sì ti sọ fọ́lọ́run pé ọkùnrin yìí ọkùnrin líle ni, ọba yìí ọba tó burú ni. Mo ti mọ̀ wípé kò ní gbọ́rọ̀ sí mi lẹ́nu, tí àwọn àgbààgbà Ísírẹ́lì ò ní sọ pé mò ń parọ́ báyìí. Ìdí náà nìyí tí mi ò fi fẹ́ lọ. Arákùnrin àti arábìnrin, bàbá àti màmá, ǹjẹ́ Ọlọ́run ti fún ọ ní ìdarí kan lórí ohun kan láti gbé ìgbésẹ̀ kan? Ṣùgbọ́n nígbà tó gbé ìgbésẹ̀ yẹn, ó dàbí ẹni wípé kò sí ọ̀nà ńbẹ̀. Nǹkan tí ìgbésẹ̀ yẹn ń sọ fún ọ, tàbí nǹkan tí ò ń dájú kọ nínú ìgbésẹ̀ yẹn ni pé, ta ló rán ọ wá? Ta ló pè ọ́ sí? Ta ló ní kó dáwọ́lé? Ta ló ní kó lọ sí okòwò yẹn? Ta ló ní kó wá kọ́ ẹ̀kọ́ yìí?
ta ló ní kó rìnrìn àjò yìí, ta ló pè ọ́ wá síbí. Èyí tí Fáráò sọ fún Mósè tí Ọlọ́run ti gbé dìde fún ìgbédìde àwọn ọmọ Ísírẹ́lì àti ìdánidì àwọn ọmọ Ísírẹ́lì ní oko ẹrú Íjíbítì. Ohun ọ̀rọ̀ àkọ́kọ́ tó ti ẹnu ọ̀tá jáde, ó ní pé ta ni Ọlọ́run. Tá a bá sì wò dáadáa tí òun ò fi jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì lọ, tá a bá sì wò dáadáa, a ó ṣàkíyèsí kí ló mú kí Fáráò kó sọ̀rọ̀ yìí. Ta ni Ọlọ́run tó ń gbìyànjú láti sọ ńbẹ̀ yẹn? Ó ní wípé Ọlọ́run yẹn kéré sóhun. Àwọn ọmọ Hébérù jẹ́ kó dímọ̀ pé Ọlọ́run àwọn ó bá wọn pàdé. Ó wá wò pé Ọlọ́run ẹ̀yin tèmi mú lẹ́rú, a jẹ́ wípé Ọlọ́run yín ó gbọ́dọ̀ kéré sí mi, nítorí pé èmi ni mò ń mú yín lẹ́rú. Ẹ jẹ́ ẹrú fún àwọn ọmọ ìlú mi. So tí ẹ̀yin bá jẹ́ ẹrú fún ọmọ ìlú mi, a jẹ́ pé Ọlọ́run yín náà tún gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run tó kéré sí òun. Now, a ó ṣàkíyèsí wípé àìmọ̀ Ọlọ́run yìí àti ìgbéraga Fáráò ó mú kó kọlu Ọlọ́run. Arákùnrin àti arábìnrin, ṣé ìwọ ní ìsí onígbéraga? Nígbà tí àwọn èèyàn bá wá sọ́dọ̀ rẹ, tí wọ́n bá sọ̀rọ̀ kan, ṣé o tiẹ̀ máa ń rò wípé o wà lábẹ́ aláṣẹ tó ju aláṣẹ lọ? Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ìgbéraga iná ni ó kún ẹnu rẹ? Now, a sọ fún àwọn èèyàn wípé ó ní òun ọmọ Ọlọ́run kankan. So àwa náà lè dáwọ́lé nǹkan tàbí èkejì. A lè bá àwọn ìṣẹ̀lẹ̀ agbéraga pàdé. Ṣùgbọ́n ẹ̀yin ò túmọ̀ sí wípé Ọlọ́run kò sí nínú ìṣẹ̀lẹ̀ yẹn mọ́. Ìyẹn ò túmọ̀ sí wípé Ọlọ́run kọ́ ló ní kó dáwọ́lé. Ìyẹn ò túmọ̀ sí wípé Ọlọ́run fẹ́ tì ọ́ lójú. Ìyẹn ò túmọ̀ sí wípé Ọlọ́run ò fẹ́ tì ọ́ lẹ́yìn. Ìyẹn ò túmọ̀ sí wípé Ọlọ́run pè ọ́ tàbí ó darí rẹ láti ṣe àwọn nǹkan wọn ni, láti yẹ̀yẹ́ rẹ. So nítorí ìdí èyí, nígbà tó bá ń dájú kọ ìpèníjà, mo fẹ́ sọ fún ọ wípé mú ọkàn le, mú àyà le, má ṣe bẹ̀rù, má ṣe jẹ́ kí ẹ̀rù kó bá ọ, má ṣe jẹ́ kí àyà kó fò ọ́. Ọlọ́run sì ń bẹ ní ìhà rẹ̀. Nítòótọ́ Mósè lè wò pé kí ló ti ṣubú tẹ òun yìí, ṣùgbọ́n bí Mósè ṣe mú ọkàn le tó sì tó ń gbọ́ràn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni mo fẹ́ kí àwa náà mú ọkàn le. Apá kejì tí wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ lé lórí, ó ní ìtakùrọ̀sọ láàrin agbéraga ọba Íjíbítì àti àwọn Hébérù onírẹ̀lẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ta ni Olúwa? Ó jẹ́ ọ̀rọ̀ tí ọba Fáráò sọ nínú ìgbéraga. Ó ní ta lolúwa? Òun ò mọ Olúwa. Mo fẹ́ pe àkíyèsí wá sí pé ọ̀rọ̀ ìgbéraga tó sọ yẹn kò túmọ̀ sí pé ó jẹ́ alágbára jùlọ. Kò túmọ̀ sí wípé gbogbo ìṣàkóso ayé àti ọ̀run wà lọ́wọ́ rẹ̀. Kò túmọ̀ sí wípé òun ló ní àṣẹ lórí àwọn ọmọ Hébérù. Ẹ sì wá wo ìdáhùn àwọn ọmọ Hébérù. Àwọn wá ṣàlàyé fún nínú ìrẹ̀lẹ̀. Wọ́n ṣàlàyé fún pé ọ̀gá ẹ̀ bá jí á lọ, bẹ́ẹ̀ bá kúkú jẹ́ ká lọ náà. Tí ẹ ò bá kúkú jẹ́ ká lọ, ẹ ó ṣàkíyèsí rẹ̀ ní ẹsẹ̀ ìkẹta. Wọ́n sì wí pé Ọlọ́run àwọn Hébérù yóò pàdé wa, àwa bẹ̀ ọ́, jẹ́ kí a lọ ní ìrìn ijọ́ 3 sí ijù, kí a sì rúbọ sí Olúwa Ọlọ́run wa, kí ó má bàa fi àjàkálẹ̀ àrùn tàbí idà kọlù wá. Ẹ rí i pé nígbà tí àwọn Hébérù tún sọ̀rọ̀ níwájú Fáráò, bó tiẹ̀ jẹ́ pé òun sọ pé òun ò mọ Olúwa kankan, òun ò sì ní jẹ́ wọ́n lọ, àwọn yẹn sọ̀rọ̀ nínú ìrẹ̀lẹ̀. Wọ́n sọ̀rọ̀ nínú ìrẹ̀lẹ̀ wípé ọba jẹ́ á lọ, bọ́ọ̀bá sì jẹ́ á lọ náà, bí Ọlọ́run bá wá kọlù wá pẹ̀lú kíní, àwa tá a jẹ́rù rẹ̀ gan náà pẹ̀lú àjàkálẹ̀ àrùn, ó pàdánù wa nítorí pé a lè kú. Ṣùgbọ́n òun kò kà á sí. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán. Now, ohun kan mìíràn tí mo fẹ́ ká mú jáde nínú ọ̀rọ̀ yìí ó ní wípé
kò túmọ̀ sí wípé nígbà tí Kristẹni bá ń gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀, tí wọ́n bá ń sọ̀rọ̀ ìrẹ̀lẹ̀, tí wọ́n bá ń rìn ìrẹ̀lẹ̀, tí wọ́n bá ń ṣe ìṣe ìrẹ̀lẹ̀, kò túmọ̀ sí pé wọ́n jẹ́ aláìlágbára. Kò sì túmọ̀ sí wípé Ọlọ́run wọn jẹ́ Ọlọ́run tí ò lè gbè wọ́n níjà. Bíbélì wípé Ọlọ́run wo agbéraga lókè rere, ṣùgbọ́n ó júbà àwọn onírẹ̀lẹ̀. Arákùnrin àti arábìnrin, bó tilẹ̀ jẹ́ pé a ní Ọlọ́run tó tóbi, bí ó tilẹ̀ jẹ́ pé a ní Ọlọ́run tó lágbára, bí ó tilẹ̀ jẹ́ pé a ní Ọlọ́run tí ń gbani, èyí tí yóò jẹ́ kí Ọlọ́run wá sí ìrànlọ́wọ́ wa, ohun tí yóò jẹ́ kí Ọlọ́run wá láti wá ràn wá lọ́wọ́, láti wá tì wá lẹ́yìn, láti wá jà fún wa, òun ni nígbà tí a bá ń gbé nínú ìgbé ayé ìrẹ̀lẹ̀. Nígbà tí a bá fi ìrẹ̀lẹ̀ hàn, Ọlọ́run yóò wá láti gbè wá níjà, láti dá wa nídè, láti tú wa sílẹ̀, láti wá gba ìṣàkóso, láti fi agbára rẹ̀ hàn lórí àwọn agbéraga tí wọ́n fi ara wọn pín nǹkan níwájú Ọlọ́run. Nígbà tí mo ń parí, mo fẹ́ ká mọ̀ wípé síbẹ̀ Ọlọ́run sì ń gba ìṣàkóso, Ọlọ́run sì ń jọba, Ọlọ́run sì wà ní ipò àṣẹ. Agbéraga lè máa sọ̀rọ̀ ìgbéraga, ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run sì wà ní ipò àṣẹ, Ọlọ́run sì ń jọba síbẹ̀. So kí àyà kó má ṣe fò wá nígbà tí a bá dájú kọ àwọn nǹkan mìíràn tí a ò fojú sọ́nà fún, tàbí tí a wò wípé kò yẹ kí a dá ojú kọ. Ọlọ́run wà ní ìṣàkóso. Ẹ tẹ̀síwájú. Ìdí náà ni ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ gbé yẹ̀wò, òun ni síbẹ̀ mú àyà le tàbí má ṣe bẹ̀rù. Ohun ẹlẹ́ẹ̀kejì, òun ni ìtakùrọ̀sọ láàrin ọkùnrin ọba agbéraga Egypt àti àwọn onírẹ̀lẹ̀ Hébérù. A rí ìyàtọ̀ ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni pé Ọlọ́run sì wà lójú ìṣàkóso bí ó tilẹ̀ ń la àwọn nǹkan tí ò tọ̀nà, nǹkan tí ò lè fi ara dà, bí ó tilẹ̀ ń là kọjá. Gbàgbọ́ pé Ọlọ́run wà ní ìṣàkóso, yóò sì gbà ọ́. Ọba aláìní tó ń sọ fún ọ pé òun ọmọ Ọlọ́run yẹn, nígbà tí Ọlọ́run bá na ọwọ́ rẹ̀, yóò tẹrí ara rẹ̀ bá, yóò sì yọ̀ǹda rẹ̀ fún ààyè tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, gbé yín ga fún ọ̀rọ̀ yìí tí ẹ ti rán lónìí. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Ǹjẹ́ a lè rí nínú àwọn ènìyàn rẹ tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ ní àkókò yìí, tí wọ́n ń la ohun kan kọjá, tí gbogbo nǹkan tó yí wọn ká sì ń sọ fún wọn wípé èmi ọmọ Ọlọ́run tó rán wá, èmi ò sì ní yọ̀ǹda rẹ, èmi ò ní jẹ́ kí nǹkan tó dáwọ́lé kó ṣe rere, èmi ò ní fi ọ̀nà fún wọn láti tẹ̀síwájú. Olúwa, mo gbàdúrà, ìwọ Ọlọ́run tó ní agbára, fi ara rẹ hàn lórí ọ̀rọ̀ ayé àwọn èèyàn rẹ, kí o sì jẹ́wọ́ títóbi rẹ lórí ọ̀ràn wọn. Olúwa, ògo ni fún orúkọ rẹ. Bó o ṣe ṣẹ́ Fáráò nípa, tó o sì fi títóbi rẹ hàn, tí o sì jẹ́ kí àwọn ènìyàn rẹ lọ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Olúwa, jẹ́wọ́ agbára rẹ. Mo gbàdúrà fún orí ọ̀fẹ́ táwọn fún máa gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀, tí ó jẹ́ kí Ọlọ́run dá sí ayé wa àti ohun gbogbo tí ó ṣe tiwa. Ọlọ́run, kí ẹ yọ̀ǹda fún wa. Bàbá, ògo ni fún orúkọ yín o. Ní orúkọ Jésù Olúwa wa ni a gbàdúrà. Àmín. Ó dára fún ọkàn yín bí Ọlọ́run ti ń dá sí ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Síwájú àti síwájú sí, máa fẹ́ kí ẹ bá wa tẹ bọ́tìnì pupa tó wà lábẹ́ móhùnmáwòrán tàbí ẹ̀rọ alágbèéká tí ẹ mú dání, láti lè máa rí wa, láti lè máa rí wa wò ní gbogbo ìgbà, àti láti lè ní àǹfààní sí ọ̀rọ̀ èyí tí Ọlọ́run ń pín lórí móhùnmáwòrán Seed of Life yìí. Bákan náà, aago tó wà nísàlẹ̀ rẹ̀, ẹ bá wa tẹ̀, so that ẹ ó lè máa mọ̀ nígbà tí àkókò bá ti tó, nígbà tí irú ètò míì tó bá ti wà lórí agbágbé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé púpọ̀.